tèmi alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba jẹ́ pé ayé ọba sàkẹ́ ọ̀run ọba tó lè ní tó lànà tó ní gbogbo ìgbà kábíyèsí mashallah. Ṣé bẹ́ẹ̀ rí fídíò tẹ́ ń wò ń sìn ẹ̀ ń rí arábìnrin yìí, yes, arábìnrin tó ṣẹ̀ṣẹ̀ gba transplant kidney ní pig, kí ni wọ́n pe pig ní Yorùbá gan-an? Ẹlẹ́dẹ̀, thank you, ẹlẹ́dẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gba transplant ẹlẹ́dẹ̀, yes, gbogbo bí wọ́n ṣe ìrìn àjò ẹlẹ́dẹ̀ yẹn tó fi di pé wọ́n á transplant ẹ̀ fún arábìnrin yìí ẹ máa gbọ́ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì tí ó bá lè ṣiṣẹ́ alhamdulillah tó bá lè ṣiṣẹ́ tí obìnrin yìí bá lè gbé kó ní ẹ̀mí gúngùn pẹ̀lú ẹ̀. Obìnrin yìí according to ìwádìí wọ́n lòun ní the third person tó jẹ́ pé àwọn tí wọ́n ti fún ní irú kídìní ẹlẹ́dẹ̀ yìí àwọn yẹn ti bá ṣaláìsí. Arákùnrin tẹ́ ń wò ń sìn after 51 days tó gba transplant yẹn, after 51 days ló ṣaláìsí, ṣùgbọ́n wọn ò kà mọ́ pé iṣẹ́ tí wọ́n ṣe fún un nípa ti kídìní ẹlẹ́dẹ̀ yẹn òun ló fà á. Wọ́n ní torí pé cardiac arrest as in cardiovascular problem so ó possible kó jẹ́ pé nítorí kídìnrín ẹlẹ́dẹ̀ yìí náà ni, nítorí a lè fi èèyàn wé ẹranko kankan. Ẹ̀yin tèmi ibi tí mò ń lọ pọ̀ àmọ́ mi ò ní jẹ́ kó pọ̀ jù náà. Èmi wá wò pé it is a welcoming idea nínú ọpọlọ mi. Mo wá wò pé instead this has nothing to do with religion. Ọlọ́run má jẹ́ àríkú loved ones, Ọlọ́run má jẹ́ àríkú loved ones, Ọlọ́run má jẹ́ ká rí kí loved ones wa kó wà nínú ìnira kó wá sọ wípé kíní tó lè gbẹ́ lálé ká wá sọ wípé ara kò rí bákan. Ọlọ́run ní jẹ́ àwa nínú ìnira, gbogbo etí tó ń gbọ́ mi ò ní wà nínú ìnira. Nǹkan tó ń àìsàn kíndìnrín kì í ṣe nǹkan tó dáa, ó máa ń tètè palẹ̀ mọ́ èèyàn, kò ní jẹ́ kí onílé gbádùn ilé, kò ní jẹ́ kí olóko gbádùn oko, kò ní jẹ́ kí èrò ọ̀nà gbádùn ọ̀nà, ìyàwó ò ní gbádùn ọkọ tó bá yẹ pọ́kọ ló wà ní situation báyìí, ọkọ go ní gbádùn ara ẹ̀, and from there so many things máa yọjú wá. Àwọn anìkíní yìí ó máa ṣe ìwúlò fún ẹ wà wá sọ pé rọ́. Èmi wá rò ó nínú ọkàn mi pé nínú àwọn ẹranko wọ̀nyí èwo ló súnmọ́ èèyàn jù. Mo wá rí i pé monkey súnmọ́ èèyàn, pardon mi o, monkey súnmọ́ èèyàn, gorilla súnmọ́ èèyàn. Àwọn organs wọ̀nyí ó ṣeé ṣe kó fẹ́ lè súnmọ́ tẹ ọmọ ẹ̀dá ènìyàn, ó ṣeé ṣe kó lè ṣèwúlò. Kí ló dé tí àwọn tí Ọlọ́run bùn ní gbogbo ẹ̀yà kan láti fi ṣe ìrànlọ́wọ́ fún ọmọ ènìyàn, kí ló dé tó jẹ́ wípé wọn ò try monkey or gorilla tó jẹ́ pé ti ẹlẹ́dẹ̀ kéré sí ọmọ ènìyàn. So lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin tẹ́ ẹ̀ rí ìsìn yìí ó ti live the longest. Wọ́n ti ṣe procedure kidney transplant yìí fún sìn ó ti lọ 3 months báyìí and she's happy, she's healthy. Ẹ̀yin náà rí bó ṣe ń ṣe, you understand? Wọ́n ti lọ visit ẹ̀, wọ́n ti fi wádìí wá lẹ́nu wò, she's okay, she's doing good. Ó ní ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe àlàyé fún un pé àwọn ti rí kídìnì fún o, ó mí kanlẹ̀, Ọlọ́run ṣeun. Ìgbà tí wọ́n ti wá pẹ̀ tẹ̀síwájú onírú kídìnì wo ni, ok wọ́n wá sọ pé ṣó mọ̀ bet, wọ́n ní àwọn ti rí kídìnì fún inú ẹ̀ dùn, wọ́n ní bet kídìnì ẹlẹ́dẹ̀, ó mí kanlẹ̀, ó ní kí lóun fẹ́ ṣe because òun ò ní choice. Ìdí ẹ̀ ni pé òun ara títí ẹ̀ kò lè accept another kidney yàtọ̀ sí èyí tó bá bá mu, ó gbọ́dọ̀ jẹ́ tẹ̀. So òun on a rare occasion wọ́n yìí sábà ní irú kídìnì tó papọ̀ mọ́ tiẹ̀. Mo ń sọ ní in a layman's language kẹ́ lè bá understand. Irú àwọn ó ní kíní antibodies tó jẹ́ pé ó ń reject ọ̀pọ̀lọpọ̀ donor, so ó gbọ́dọ̀ jẹ́ special irú tiẹ̀ tó jẹ́ pé kò common. Ìdí ẹ̀ nìyẹn tó fi ní choice tó jẹ́ pé ó wò pé kí wọ́n try ti kídìnì and lọ́jọ́ tèní ó sì wà láyé kí Ọlọ́run jẹ́ kó bá a lára mu, kó pẹ́pẹ́pẹ́ kó mọ̀ ní issues. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ is a welcoming thing. But irú àwọn tó wà nídìí irú iṣẹ́ báyìí tí ẹ̀yin tẹ́ ń gbọ́ èdè mi
tẹ bá wà papọ̀ pẹ̀lú wọn nílùú àwọn òyìnbó wọ̀nyẹn, kí ló dé irú àwọn monkey, ìnàkí, irú wọn kọ́, that is àwọn gorilla, irú àwọn set bẹ́ẹ̀, àwọn chimpanzee tí wọ́n súnmọ́ ọmọ ẹ̀dá, wọ́n jọ bí ọmọ ènìyàn, irú kídìní wọn kọ́. Ẹ̀yin tèmi, ìròyìn ayọ̀ tá a gbé wá nìyẹn. Bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tó wá di pé kídìní rẹ̀ bàjẹ́, ṣé bó ṣe máa wò nìyẹn? Kó tó di pé ó bàjẹ́ tán, ìdí ìgbà míì tó fà á tí kídìní ti máa ń bàjẹ́ ni pé àwọn èèyàn míì wọn èé mu mi, àwọn èèyàn míì ice cream ò ní omi wọn. If not now, táwọn èèyàn ń gbọ́ lecture, àwọn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tí gbọ́ lecture yẹn tó, ẹ̀rù àti mu omi máa ń bà àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù, ẹ̀rù àti mu omi. Àwọn èèyàn á máa fi minerals, wọ́n á máa fi ṣomi. Àwọn èèyàn á máa fi ọtí, wọ́n á máa fi ṣomi. In fact, àwọn èèyàn kan ò kí ń jẹun, ọtí ni wọ́n máa ń jẹ. Ó wá fi pé irú nǹkan yẹn kò ní affect ẹ, ó máa affect ẹ. Ọ̀tọ̀ lórìn, àyè ọ̀tọ̀ ni omi. Omi dẹ̀ ń ṣiṣẹ́, òun ló máa cleanse kídìní yín àti even vital organ yín. Tẹ́ ẹ bá jẹun, omi ló máa push ẹ easily out. Ìwọ wá sọ wípé ò ní mu mi. Tó bá sọ wípé ò ní mu omi, ìbẹ̀rẹ̀ wàhálà ni. Omi tó ń mu yẹn, òun ló máa jẹ́ kó tọ̀. Omi tó ń mu yẹn, òun ló máa jẹ́ kó lọ toilet kó yàgbẹ́ easily. Tó bá wá ti di pé gbogbo eléyìí ó ti ní difficulties, tó ti ń rí sign tó yẹ kó rí nínú ìtọ̀ ẹ, tó ti ń rí pé ò lọ toilet déédéé, kídìní rẹ ti ní problem nìyẹn. Báwo ni ìwọ ṣe fẹ́ mu omi tí wò ní tọ̀? Ó rí pé wàhálà ni. Báwo ni ìwọ ṣe fẹ́ jẹun tó ní yàgbẹ́? Ó rí pé wàhálà ni. Ìgbà míì àwọn kan máa tọ ẹ̀jẹ̀ nínú ìtọ̀, ó rí pé wàhálà ni. Wàá wá bẹ̀rẹ̀ pé kí ni mò ń jẹ? Kí ló ń jẹ tó wrong? Kí ló ń jẹ tó wrong? Wàá dẹ̀ máa mu mi lóòrèkóòrè. You understand? Nǹkan púpọ̀ ló ń fa problem kídìní. Òun náà ni àìsàn tá à ń pè ní àìsàn sugar, diabetes. Tí BP rẹ náà bá high jù, tó ò rí bí tọ́jú rẹ̀ dáadáa tó dẹ̀ ń jẹ wrong food, ó lè fa kidney problem. Ìgbà míì náà àwọn medications tẹ́ ń kó míì, ó lè fa kidney problem. Àìkí ń lọ toilet lọ tọ̀ dáadáa, ó lè fa kidney problem. Yes, hereditary issues wà tó ń fa kidney disease. Ìwọ tó bá ní issue pẹ̀lú hereditary problem, wàá wá mọ̀ pé ó ní àwọn kan tó mọ̀ jẹ, ó ní àwọn kan tó mọ̀ ṣe, ó ní nǹkan tí wàá mọ̀ ṣe tó jẹ́ pé hereditary disease tó herit yẹn kò ní fi tètè mú ẹ lọ, kò ní ti tètè weigh ẹ down. A lè sọ̀rọ̀ yìí tán, ṣùgbọ́n mo mú fídíò yìí wá ni nítorí good news yìí àti nítorí àwọn tèmi tí wọ́n ń suffer kidney problem. Ó wá lè ṣeé ṣe ó wà ń bẹ̀ yẹn, ìwọ o ti ní problem ìtọ̀, bóyá ẹ̀jẹ̀ òun rẹ́jẹ̀ nínú ìtọ̀ rẹ. Nǹkan tá a lò níjọ́ yẹn tí mo ní ẹ lọ ṣe, ìwọ tó bá rí gbẹ̀yà, kẹ́ ẹ lọ aloe vera gel kó máa lò léròkórè, wàá rí gbẹ̀yà. Ìwọ tó bá ti ní ẹ̀jẹ̀ nínú ìtọ̀ rẹ, ìwọ náà mo fẹ́ kó wá aloe vera gel yìí, kó máa há sínú omi warm water. Bó bá ṣe ń lò ó máa clear ẹ̀jẹ̀ yẹn. Ò ní experience ẹ̀ mọ́. But kí ló wá, ìgbà míì ó lè jẹ́ pé infection of the urinary tract. Mo sọ níjọ̀wọ́, mo ní ẹ wá ewé ẹ̀yìn olóbe, ó lè ti scars nísìn, tó bá dinú òjò, ẹ wá dáadáa, ẹ sọ di powder, ó dáa fún UTI. Ẹ̀yin tèmi, kidney stone ká jẹun ká mọ́ flush ẹ̀ pẹ̀lú omi, tó bá ń store, ó lè fa kidney stones. Ṣó yé yín? Good herbs again for kidney stone, ẹ̀yin tèmi, òun náà ni ewé ẹ̀yìn olóbe àti ewé kan tá à ń pè ní parsley, ó dáa. Ó fẹ́ tọ́jú kídìní rẹ̀ náà, dandelion, ó dáa. Ẹ tọ́jú kídìní yín lórí jíjẹ, lórí mímu. Ẹ tọ́jú àìsàn, gbogbo àìsàn tó bá ti affect yín, ó máa affect kídìní yín. Tí wọ́n bá ní prostate problems, ó máa affect ẹ. Tó bá ní bladder problem, ó máa affect ẹ. Tí ẹ̀yà ara rẹ kan nínú bá ti ní problem,
ó máa affect kídìní rẹ̀. Nítorí kídìní ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ọmọ ẹ̀dá ènìyàn. Bó ṣe ń tọ́jú egungun, ló ń tọ́jú oúnjẹ tá a jẹ, tó ṣe ìwúlò kan fún titara. Èyí tó bá sì wúlò ló máa mú jáde. Gbogbo omi mímu náà ó ń balance ẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó ń keep blood pressure wa under control. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó ṣe ń ṣe ìtọ́jú àwọn ẹ̀jẹ̀. Òun ló ń make red blood cell tó ń ṣe ọmọ ẹ̀dá ènìyàn ní àǹfààní. Bá a ṣe wá rí gbogbo eléyìí bó ṣe ń ṣe ìwúlò yìí, ṣé ẹ mọ̀ pé tí kídìní yẹn tó bá ní problem, báwo lọmọ ẹ̀dá ènìyàn ṣe fẹ́ máa tẹ̀síwájú? Tọ́jú kídìní rẹ̀. Má sọ wípé òun bẹ̀rù àti tọ̀, ò ní mumi torí pé ìwọ ń suffer diabetes. Tí diabetes bá ṣe tọ́jú diabetes ẹ̀, tó bá tọ́jú diabetes yẹn náà ó máa padà wá pa kídìní rẹ ni. Gbogbo àìsàn tó bá ń ṣe ní àgọ́ ara, ẹ tọ́jú ẹ̀. Discussion yìí nípa kídìní ó large. I will continue níjọ́ mi. Thank you for always watching me. Bye for now. Striving to transplant animal kidneys into humans, aiming to address the critical shortage of donor organs. With nearly 600,000 Americans awaiting life-saving kidney transplants and 240 individuals succumbing daily to dialysis-related complications, the need for viable solutions is urgent. Pigs have emerged as promising donors, with genetically engineered kidneys demonstrating compatibility with the human immune system. Engineered pigs, featuring 10 gene edits to mitigate immune rejection and size constraints, provided the donor organs. In a meticulously orchestrated procedure mirroring human transplants, surgeons meshed pig kidneys to ensure tissue compatibility, conducted rigorous virus screenings, and performed seamless surgical attachment to the recipient's circulatory and urinary systems. Remarkably, within 23 minutes, the transplanted pig kidneys began producing urine, demonstrating viability for over 3 days without detectable genetic material from the donor pigs. This milestone represents a significant leap forward in combating the organ shortage crisis, potentially saving thousands of lives annually. I didn't have any other options. This was my last option due to the fact that my blood had 100% antibodies. So that left me not able to accept a human kidney. To have a working organ and to feel it, it's unbelievable. When you had not urinated in 7.5 years, I feel like I got a second chance on life. It was remarkable. The kidney pinked up and looked just like a human kidney. It made urine within just a few minutes. And by the time we saw her that evening, we all noticed it. It's this miraculous change that these patients get after a transplant. Well, thank you for not giving up on me. Never, never. We said we were in it to win it, didn't Yes, we we? did. Didn't we pinky swear? Yeah. We did. I think we did. I didn't have any other options. This was my last option.